mọ̀ gbà ó ti ṣáájú ó ti ṣáájú ó ti ṣáájú ẹ mọ̀ gbà ó ti ṣáájú ẹ̀mí ẹ̀ máa padà. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ mà kálẹ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ èmi ọmọ yín àbúrò yín náà ni mò ń kí yín o. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ náà? Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ní ayé ìsìn yìí ṣẹ̀rẹ̀ anything tá bá máa fi sínú ẹnu wa yìí anything at all tá bá máa fi sínú ẹnu wa ẹ jẹ́ ká máa yẹ̀ wò dáadáa. Àwọn oúnjẹ wa tá a bá ń sè ẹ jẹ́ ká máa jẹ́ kó jiná dáadáa. Tálọ́mì bá ti gbé ẹran kaná báyìí láàrin 30 minutes ó ti sọ ẹran kalẹ̀, ẹran ti jiná nìyẹn. Tálọ́mì bá ti ẹ̀bẹ̀ báyìí wúrúwúrú tó di ànsá ni. Ẹ jọ̀ọ́ at least ẹran wa kéré jù ó ló yẹ kó máa lọ́wọ́ bíi 50 minutes or 1 hour. Torí ayé ìsìn ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Because gbogbo nǹkan tá à ń fi sẹ́nu kán lọ máa ṣàánú wa ní o. Ó lágbára o. Ṣé rí mo fẹ́ fi fídíò kan hàn wá tí bá ṣe ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò bí odidi ìdílé kan ìbá ṣe run dànù tán nìyẹn. Ìgbà tó yá àwọn tó ń help wọn ní wípé generator tó gbé sínú ilé ló fà kíní kan. Ìgbà tó máa tọ́nà ṣàmà gbàkóso tán jálẹ̀kùn tó bọ́ ta wọ́n wá rí i pé poison ni. Àṣà lè sọ pé odidi ìdílé kan jẹ ọmọ jẹ poison ọmọ jẹ poison oúnjẹ tí wọ́n jẹ sùn lálẹ́ ọjọ́ yẹn òun ni poison tó wà nù ẹ̀. Oúnjẹ náà jẹ sùn lálẹ́ òun la máa sọ wípé poison wà nù ẹ̀. Òun mo fi sọ síwájú pé nǹkan tá bá máa jẹ jọ ẹ jẹ́ ká máa sè kó máa jiná. Tí ìbá ṣọpẹ́ lọ pé ọmọ kékeré ọmọ tí ò ti ju bí oṣù mélòó kan lọ ọmọ yẹn ló ń ké nínú ilé táwọn ará àdúgbò fi sọ pé ọmọ tó ń ké nínú ilé yìí táwọn òbí ò sí ńbẹ̀ tọmọdé kékékékékéké ọmọ yẹn nìkan ló survive kó tó di pọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá mú àwọn tó kù náà ṣẹ̀ wá gbé wọn bọ́ta ṣẹ̀ṣẹ̀ wá rọ́ọ̀mù lé wọn. Ẹ̀yin náà máa wo fídíò yẹn ẹ máa rí kán náà máa ṣàbò lórí wa ká má ṣì jẹ o Ọlọ́run níjà ṣì jẹ o. Ṣe rí wọ̀nba tó kù tí ọdún yìí ò parí ibi àkóbá àdábá tó wà ń bẹ Ọlọ́run níjó jẹ́ tiwa o àṣìrìn àṣìjẹ Ọlọ́run níjó jẹ́ tiwa o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ bá mọ̀ pé máa lọ club ẹ jọ̀ọ́ ẹ rọra ṣe o. Oríṣiríṣi ọ̀nà ni àwọn abínú ẹnu fi ń gbà múyàn nísìnyí o. Bí àwọn tó ń gbóúnjẹ fún wa tí wọ́n bá fi nǹkan sínú àwọn oúnjẹ àwọn ọ̀rẹ́ àṣekú pẹ̀lú mi bí kan fi nǹkan sínú drinks wọ́n ṣàṣọ oríṣiríṣi ọ̀nà. Mo bá àwọn ìdílé yìí yọ bó ṣe jẹ́ pé ọmọ kan ò tí ì lajú nu wọn ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á gbàkóso á lajú nínú wọn. Ó yá ẹ̀yin náà wá lọ wo fídíò yẹn náà. Poison ni. Èèyàn wà nílé kò mọ́ lè mọ̀ pé ó ń jálẹ̀kùn. Generator ló lé can you imagine? Irú kí lè lè bá ọ lọ. Omi. Ó yá. Bàbá ti padà, ó ti ṣẹ́jú, ẹ máa gbá, ó ti ṣẹ́jú, ẹ máa gbá, ó ti ṣẹ́jú, ẹ̀mí ẹ̀ máa padà. Ọtí ìsòkú ba ìyá yẹn.
wọ́n ti ọkọ mọ́tò wa kọ́ ẹ̀yọ́. ọ̀yà sáyà. ọmọ yẹn nìkan ló wáyé kó padà ọmọ yìí kì í yẹn ni abẹ́rẹ́ ọmọ yìí kì í yẹn jẹ bó ṣe ń wù. adúpẹ́ o padà ọlọ́run kúmọ́ ọ̀pọ̀ ìdí. mọ́tò dà. ọmọ yìí ò tí ì padà ń tiẹ̀ ọmọ yìí ò tí ì padà ń tiẹ̀. wọ́n bí nǹkan o wọ́n jẹ nǹkan ní wọ́n bí nǹkan wọ́n sì ní wọ́n bí ọmọ apc ò gbára gan gbèsè ìfijẹ́lẹ́tọ̀ kẹ́kọ̀ọ́ lélẹ̀ ìyá ẹ̀ ti ń dapá wọ́n bí gbogbo wọn ló bí wọ́n jẹ nǹkan ní wọ́n jẹ nǹkan ní. wọ́n fẹ́ tó lánàá sí àwọn ọkọ̀ tó bọ̀ wá lánàá. ẹ ṣáàgbé wọn ẹ gbé wọn wá. ẹ láti wọn rán lé wọn lórí. ó bí wọn lẹ́rọ lé wọn lórí. ọmọ ó jẹ nǹkan ní ó ti ń mirí ó ti ń mirí. ẹ ṣe bí wọ́n ti rọ. láti wọ́n yẹ ẹja gbé wọn ẹja gbé wọn. wọ́n jẹ nǹkan ní wọ́n. ẹ máa tómi dé. ẹ máa rọ ọdẹ. omi. ó yá. àbá ti padà ó ti ṣẹ́jú ẹ máa gbá ó ti ṣẹ́jú ẹ máa gbá ó ti ṣẹ́jú ẹ̀mí ẹ̀ máa padà. ọtí òkú ba ìyá yẹn. omi. ọ̀yà. wọ́n ti ọkọ mọ́tò wa kọ́ ẹ̀yọ́. ọ̀yà sáyà. ọmọ yẹn nìkan ló wáyé kó padà ọmọ yìí kì í yẹn ni abẹ́rẹ́ ọmọ yìí kì í yẹn jẹ bó ṣe ń wù. adúpẹ́ o padà ọlọ́run kúmọ́ ọ̀pọ̀ ìdí. mọ́tò dà. ọmọ yìí ò tí ì padà ń tiẹ̀ ọmọ yìí ò tí ì padà ń tiẹ̀. wọ́n bí nǹkan o wọ́n jẹ nǹkan ní wọ́n bí nǹkan wọ́n sì ní wọ́n bí ọmọ apc ò gbára gan gbèsè ìfijẹ́lẹ́tọ̀ kẹ́kọ̀ọ́ lélẹ̀ ìyá ẹ̀ ti ń dapá wọ́n bí gbogbo wọn ló bí wọ́n jẹ nǹkan ní wọ́n jẹ nǹkan ní. wọ́n fẹ́ tó lánàá sí àwọn ọkọ̀ tó bọ̀ wá lánàá. ẹ ṣáàgbé wọn ẹ gbé wọn wá. ẹ láti wọn rán lé wọn lórí. ó bí wọn lẹ́rọ lé wọn lórí. ọmọ ó jẹ nǹkan ní ó ti ń mirí ó ti ń mirí. ẹ ṣe bí wọ́n ti rọ. láti wọ́n yẹ ẹja gbé wọn ẹja gbé wọn. wọ́n jẹ nǹkan ní wọ́n. olórò pẹ́yìn náà ti wo fídíò náà ṣẹ́yìn náà ti rí báyìí wọ́n ní wọ́n jẹ májèlé ni oògùn wà nínú nǹkan tó ń jẹ wọ́n ní wọ́n ń bì nǹkan tó ń jẹ wọ́n ń bì jáde ṣé ẹ rí ẹ bá wa share fídíò yẹn èèyàn mi ẹ bá wa share kó dọ́dọ̀ àwọn ènìyàn wa ká lè máa wà very careful anything tá a bá ń ṣe anything tá a bá ń jẹ láti sin ẹ jẹ́ ká máa wà very careful ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa wà very very careful especially àwọn tá a máa ra bisikíìtì fáwọn ọmọ àwọn pancake nǹkankan tá a máa rà fún wọn ẹ jọ̀ọ́ ẹ máa ṣí inú ẹ̀ wò kẹ́ tó máa fún wọn jẹ àwọn oúnjẹ tẹ́ bá ń rà wọlé náà ẹ make sure pé ẹ ṣe tó fẹ́ jóná kẹ́ tó jẹ ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò ẹ bá wa like ẹ bá wa share lórí ìjíṣẹ́ náà ni èmi ọmọ yín náà ni mò ń kí yín pé títí táwọn tún máa pàdé nígbà mìíràn ó dàbọ̀.